Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi ní orílẹ̀-èdè àgbáyé. Ẹ kú ojúlọ́nà sinimá kan tí a pe orúkọ rẹ̀ ní Homework. Sinimá yìí lálẹ́wù a sì ti mọ̀ káàkiri àgbáyé. Sinimá yìí ládùn ó lárinrin. Sinimá yìí gbàkọgbè. A pe orúkọ sinimá yìí ní Homework. Apá kejì sinimá yìí ó ti wá ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀. Sinimá Homework yìí ó jẹ́ sinimá àgbéléwò, ó jẹ́ sinimá aládùn. Apá kìíní rẹ̀ ẹ rí bó ṣe ládùn tó. Gbogbo ẹ̀yin olólùfẹ́ sinimá yìí tí ẹ ti gbádùn rẹ̀. Sinimá tí a pè ní Homework yìí, apá kejì rẹ̀ ti ń bọ̀ lọ́nà. Ẹ má ṣàì gbàgbé láti tẹ subscribe button fún àǹfààní láti wo apá kejì sinimá yìí. Ẹ má ṣàì gbàgbé láti tẹ aago tí ó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button fún àǹfààní láti lè jẹ́ ẹni àkọ́kọ́ tí ó máa rí sinimá wa nígbàkigbà tí a bá fi sinimá ránṣẹ́ síwájú. Ẹ ṣé o, èmi ti yín tòótọ́, ọmọ aláyọ̀. Ẹ ṣé, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣé, a kí yín, ẹ kú ìkàlẹ̀.